الله صلى الله عليه وسلم: الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. صدق الرسول الكريم. Garrison Production. Bínú ilé mi ṣe rẹwà tó sì tún dára tó, pẹ̀lú aṣọ inú rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Aya tí mo fẹ́ sílé ló jẹ́ sòrónú ilé, alágídí aya ni kì í gbọ́rọ̀ yé rárá. Bínú ilé mi ṣe rẹwà tó sì tún dára tó, pẹ̀lú ẹ̀ṣọ́ inú ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Aya tí mo fẹ́ sílé ló jẹ́ sòrónú ilé, alágídí aya ni kì í gbọ́rọ̀ yé rárá. Ṣebí ní àkókò tọ́mọkùnrin bá ti bàlágà, ohun tó yẹ ni kó tọrọ aya tó yàn tó sí bóró. Ọmọdé tó lọ́kọ́ ń wo òbúrú rárá. Ọmọdé tó lọ́kọ́ ń wo òbúrú rárá. Ìgbà ara tí ẹ̀rí yẹn la máa ń búra ní Yorùbá wí. Sáré ní àkókò tó yẹ mí láti gbéyàwó sílé, ládùn nígbẹ́ kí ara wa pẹ̀lú ìyàwó tí mo fẹ́. A sọ̀rọ̀ ìfẹ́, ọ̀rọ̀ wa ó sì tún gúnrégé, ló jẹ́ abẹ́ra wa gẹ́gẹ́ bí ọkọ àtaya. Bínú ilé mi ṣe rẹwà tó sì tún dára tó, pẹ̀lú ẹ̀ṣọ́ inú ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Aya tí mo fẹ́ sílé ló jẹ́ sòrónú ilé, alágídí aya ni kì í gbọ́rọ̀ yé rárá. Yorùbá ló sọ wípé àfẹ́jẹ̀hún láyé, wọ́n ní kò ní jẹ ìbàjẹ́ láyé ẹ̀ tó wá. Kí ló ti wá jẹ́? Àní kí ló ti wá jẹ́? Kí ló ti wá jẹ́? Ọ̀rọ̀ wa dorí ọ̀rọ̀ akáyín. Táyé ṣe bẹ́ẹ̀ tọ́dẹ̀ wá sọ àkàrà dégúngún. Kí ló dé tọ́dọ̀ mi? Wọ́n gbéyàwó ọ̀ràn sílé. Alágídí aya tó ń bọ̀kọ̀ wọ̀jà ẹ̀kẹ́. Oúnjẹ ni sá, ó lè torí èwì iyán lásán kó bá wọn gbé òkú rọ̀yọ̀ láti ìlú Èkó ń bí. Mi ò máa bó ṣe jẹ́ tí mo fi fẹ́ rú ẹ̀ sínú ilé. Bóyá ogun ló lò fún mi, ta ló tiẹ̀ mọ bó ṣe jẹ́. Bínú ilé mi ṣe rẹwà tó sì tún dára tó, pẹ̀lú ẹ̀ṣọ́ inú ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Aya tí mo fẹ́ sílé ló jẹ́ sòrónú ilé, alágídí aya ni kì í gbọ́rọ̀ yé rárá. Lákòótán ẹnu ìyàwó omi fẹ́lẹ́, ó fẹ́lẹ́ gan, kódà ó mú jàbẹ̀ ìfárí. Kò wá sáni náà láyé bí tí kò lè mú bú. Tí wọ́n bá sọ méjì lọ́rọ̀ mẹ́jọ lòun á wí. Kí wá ní ikú rí? Kí ni kókó ọkọ tí mo jẹ́? Àkúkú ìjòyè ó sọ jẹ́nu mi ò kálágbájá. Tàbí tọ́lá ẹ̀ ni wọ́n ti dá mi mọ̀ débi wípé tó bá ti rí mi lókèrè wá ló ti gbèsè ẹ̀dẹ́ nìyẹn. Tàtúwálẹ̀ ni tí wọ́n rojọ́ ẹ̀fún tó lè gbọ́. Tóró ti sú mi, àló ti sú mi, níṣẹ́ lọ̀rọ̀ rẹ̀ ń fọ́ mi lórí. Orí àwọn máa fọ́ ẹ lọ, ìyẹn ò kọ́ mi ń pẹ́. Ẹni àmọ̀rí ò bá kú àpàrà rẹ̀ lásán. Wáyé ẹ lóde láti ìgbà tí mo ti dáná tán. Mo ń retí ẹ, àṣebí ló ti ń sọ̀rọ̀ mi lẹ́yìn. Eléyìí ni mi lẹ́ni tèmi àti ẹ̀jọ̀ ń gbé. Ẹni èmi pé lẹ́ni bí ọkọ mi ò mọ̀ pé ṣú ni. Ọkùnrin burú, ọkùnrin ò máa lọ́rùn. Bẹ́ẹ̀ni wọ́n rédíò àwọn ni ẹ pa ẹ má pèjò rárá. Ẹlẹ́ni ni mí lẹ́ni tèmi àti ẹ̀jọ̀ ń gbé. Ẹni èmi pé lẹ́ni bí ọkọ mi ò mọ̀ pé ṣú ni. Ọkùnrin burú, ọkùnrin ò máa lọ́rùn. Bẹ́ẹ̀ni wọ́n rédíò àwọn ni ẹ pa ẹ má pèjò rárá. Àdàbà ń pògèdè bí pẹ́yẹlé ò gbọ́ rárá. Ẹyẹlé sì gbọ́ o, ṣùgbọ́n níṣe màmá ló ti rí. Títìrì tó ti rí kì í ṣe pẹ́rù ìjà ló ń bá. Ṣebí orúkọ tó ṣe kókó màmá ló sá fún. Gbogbo bó ṣe ń ṣe bí mo ṣe ń wẹ̀ mo rí pátá. Pẹ̀lú sọkúsọ tó ń sọ nípa mi kí ló dé. Níbi tó tún bá dé ó ń fẹjọ́ mi sẹ́bí ká. Ẹni orí owí fún o, àìdò kìyà kò kọ́ mi rárá. Ẹni bá rí ẹ bó ṣe ń rojọ́ tó ń tómi lójú. Anáyàn ẹ̀jẹ̀ ni láì mọ̀ pé ọ̀gọ̀ màlẹ́ níbí. Ẹbí rẹ̀ kọ́, ẹbí rẹ̀ kọ́, ẹbí rẹ̀ kọ́. Òjò ló kẹ́yẹlé fọ́ má di ẹ̀. Kì í ṣẹ́jọ́ ẹ̀, kì í ṣẹ́jọ́ ẹ̀, kì í ṣẹ́jọ́ ẹ̀.
rárá. ẹlẹ́ni ni mí lẹ́ni tẹ́mi àti ẹ̀jọ́ ń gbé. Ẹlẹ́ni ni ẹni ẹ̀mí pé lẹ́ni bí ọkọ mi ọmọ péṣù ni. ọkùnrin burú ọkùnrin ò má lọ́rùn. bẹ́ẹ̀ni wọ́n rẹ̀ jọ àwọn ní ẹ̀pá ẹ̀ má pẹ̀jọ rárá. Ǹjẹ́ o rántí ohun tó fojú mi rí lábúlé tó fòró ẹ̀mí mi kó tó di pé àdèrò Èkó ń bí. Ọjọ́ tipẹ́tipẹ́ mo mọ̀ pé wọ́n ò lè rántí mọ́. Jẹ́ ń tọmọ́lẹ̀ díẹ̀ sí wò bóyá o ṣì máa rántí. Torí ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kó kọ́ o. Bí wọ́n gbàgbé èmi ò gbàgbé ohun tó ṣe lábúlé. ọpẹ́ fún aláwòrán tó fún wa ní ọjọ́ ẹni rí ojúmọ́ ṣe mọ́ àtúnfẹ̀yìn fún bọ́ọ̀lọ́lá o. ọpẹ́ fún aláwòrán tó fún wa ní ọjọ́ ẹni rí. bójú ọmọ ṣe mọ́ àtúnfẹ̀yìn fún bọ́ọ̀lọ́lá. ẹni fẹ́ lọ sóko ẹ̀ àtẹni fẹ́ lọ sódò lọ́pọ́n mi kálukú tí ìdí olóòtú mọ̀pọ́yẹ́ tún ti là o. ọpẹ́ fún aláwòrán tó fún wa ní ọjọ́ ẹni rí. bójú ọmọ ṣe mọ́ àtúnfẹ̀yìn fún bọ́ọ̀lọ́lá. ìyàwó mi dànù bí ẹni pé kò tí ì jí tó bá jó tí ì jí ọmọ jẹ́rìí ẹ̀ á ti wá kí mi. ọpẹ́ fún aláwòrán tó fún wa ní ọjọ́ ẹni rí. bójú ọmọ ṣe mọ́ àtúnfẹ̀yìn fún bọ́ọ̀lọ́lá. wẹ́ni tí mo ní kẹ́tí ìjì tèmi ń gbẹ̀rí ẹ̀ jẹ́ àṣepọ̀ tí ìjì okò tí ẹ̀ ká mi kú rárá ni. Baálé mi ṣe òsì ẹ kọ́kọ́ kú òwúrọ̀ náà. Nígbà ò lẹ́jì àti pé ṣé ají dáadáa. irú kíkí èwo lè yí kò yẹ kí o kí mi mọ́ rárá irú kíkí èwo lè yí kò yẹ kí o kí mi mọ́ rárá ṣerú àkókò yìí ó lọ sẹ̀mọ̀ kó yẹ kó o kí mi. Ẹ foríjì mi ṣùgbọ́n òun rò pé mo ní láì fi. Ó ní bó ṣe jẹ́ o bẹ̀bẹ̀rẹ̀ máa rí wí o. ṣe ń gbọ́ abẹ́ ògbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ báwo ló ṣe jẹ́ òpàrọ̀ wò kí ń jarọ́ ẹ̀. Ojú lásùbà ò ní mo kírun tán mo wá òyìn. Ní yàrá ayé mo sì rí i pé ẹ ń sùn lọ́wọ́. tó wá jí mi ò jí àbòsọ mi di káfíìrì ìwà náà kọ ìfẹ́ nu ẹ tó fẹ́ ṣe ni. Ọ̀rọ̀ yìí yá bómi ràn ṣó ti yá tọrọ ìbínú. Tó bá jẹ́ṣẹ̀ ni ò mo bẹ̀bẹ̀ ẹ foríjì mi. ṣíọ báwo ni dasọ́hùn jàre. mò ń jáde lọ mò ń lọ sóko ìyàwó mi tí n bá tòkò dé yàmbó jẹ nílẹ̀ ìyẹn ni mo fẹ́. mò ń jáde lọ mò ń lọ sóko ìyàwó mi. ìyàwó mi ìgbà tó kọ́ dé jẹ́ ń bójá nílẹ̀ ìyẹn ni mo fẹ́. ìyẹn tí mo fẹ́ níyẹn tó lẹ̀ tó fẹ́lẹ́ bí etí. má jẹ́ kó le jù má jẹ́ kó rọ̀ jù jẹ́ ó ṣe déédéé. ọbẹ̀ òsì kí ọ̀pọ̀ ẹlẹ́bi méje ní oró sí i. fẹja sísọ gbọ́ ẹja gbígbẹ tàbí ẹja tútù. bó o sì rẹ́fọ̀ bó ṣe lára lásìkò déédéé ni. sàtijọ́ ó dùn kó wá nǹkan jẹun fi sí nínú. Gẹ́gẹ́ bẹ́ ṣe wí ògùn yàn mo fẹ́lẹ́ gan-an. Ọbẹ̀ mi á dùn ẹ má ríran òun tẹ bá tó kó dé. Ṣẹ́fẹ́ tí mọ̀ mi tẹ́lẹ̀ bó jẹ́ tó ń jẹ. Èmi la fi rán ká má sọ̀rọ̀ ju ẹ tó kó dé náà. ó ṣe àyà mi tó bá ṣe pé kọ̀rọ̀ ká ṣe oúnjẹ ni. òun gbìyànjú òun tìrájú ṣubú. gbogbo àwọn tó wí pàṣífìkì ní ọ̀hún láfíà. jẹun tètè máa lọ mú níṣẹ́ tó pọ̀ lóko láti ṣe. Kò burú mọ́ gbọ́n ẹ máa wá tètè máa lọ sóko. Òwúrọ̀ láwa àti pé àwòrán jọ mú solókùn. Àyùlọ àyùbọ̀ adé orí mi lọ́wọ́ ń yẹnu. Ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ bọ́lọ́run bá fẹ́. mò ń jáde lọ mò ń lọ sóko ìyàwó mi. ìgbà tó kọ́ dé jẹ́ ń bójá nílẹ̀ ìyẹn ni mo fẹ́. ẹ máa máa kú ilé àgbẹ̀kọ̀rọ̀ ọkọ̀ títí. kó wá gbàgbé ilé torí lẹ́kọ̀ọ́ kó ń tàgbé ilé làbọ̀ sí mi oko. ẹ máa máa kú ilé àgbẹ̀kọ̀ òrókò títí. kó wá gbàgbé ilé torí lẹ́kọ̀ọ́ kó tá gbé ilé làbọ̀ sí mi ọkọ. Ẹ kú àbọ̀ṣọ́ wọ́n yá. Ọkọ mi ṣe dáadáa lẹ dé. Tọkọtaya ẹ kó wọn wá. Ẹ wọlé ẹ̀jẹ̀ ìtẹ́ni
tún dúró bí a bá lọ síbi iṣẹ́ tàṣe wọn tá ó ṣe tán dandan ni ká sáré wálé láti wá nǹkan fi sínú ohun tó bá yá kò tún ní pẹ́ mọ́ àyà mi bá mi gbéyàn wá mo mọ̀ gbéyàn wá fẹ́lẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ. òun rè mo ti gbede ní kété tẹ́ bá jẹun tán ẹ pè mí kí n wá kábọ̀ gbàgede ni mo wà ṣẹ́gbọ́n mo fẹ́ kẹ́lùbọ̀ tí mo sá pẹ̀lú gàrí tí mo yan. Bismillah, bismillah. wá ń bí àlejò lágbá ìyàwó eléjì ikú kí la bèrè kí la gbé wá sẹ́yìn tí mo wí lè yín jọ àní sẹ́yìn tí mo wí lè yín jọ mo bí yá sẹ́yìn tí mo wí lè yín jọ àbọ̀bẹ̀ ìjọbẹ̀ òṣìkí. ẹ má má fi ṣèbínú ṣẹ̀rí bí ẹ ṣe jáde tán ìgbà yẹn ni mo tó rántí ìwọ̀n oṣù tó kù nílé ẹ ti kó falẹ̀ ejò tó wá kí wàá ní ọ̀sán àná ló jẹ́ kí n ro kà fẹ́lẹ́ 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 kébí má pa yín ni mo ṣe baálé mi kébí má pa yín ni mo ṣe ẹ fi fẹ́ jà máa là kẹ́yọ́. ẹ wò ìyàwó onífẹ́ inú sára ló rò pé òun sọ sá yóò ṣe papọ̀ mámẹ́là bí ṣùgbà ti yẹ̀ tán nílé o níbo nílé níbo lógo kí ló dé tó wá gbáṣú ó ṣe wọ́n jẹ́ mọ́lá dúdú o lóró pẹ̀lú ọbẹ̀ ewédú. oko pọ̀ tí a ní èwo mo mọ̀ tẹ́ mórílé àmàlà tí ẹ bá nílé ó yẹ ju ta ìbá rárá kò burú mo ti gbọ́ ẹ jẹ́ kílẹ̀ ọ̀la ó mọ́ màá gún yan bí iríṣu má sì tún ṣèbẹ̀ òsìkí. wò mí bí o ṣe ń sọ̀rọ̀ níṣẹ́ ló ń mú inú run mí àwítọ́ ìwà ń sọ pé ọmọ bí tó lè wá mi sí pípàlà níwà gúnyán tó jẹ́ nílé mi bá jiyán bámọ́ lára kúrò níbí bíbẹ́ ẹ̀kọ́ òfò lájá sí kí ni mo ti ẹ̀ ń bá ẹrú jọ sí o jẹ́ ń kú dànù kó tán. ẹ gbà mí lọ́wọ́ ọ̀dájú ọkọ. Bùtùlù aláìbìkítà ọkọ. adúrú wàhálà tí mo ṣe. Kí n tó rọ̀ka pẹ̀lú ewédú. oúnjẹ ọ̀hún lẹ́yìn wá ipò. Ẹ fi pàdánù ẹ̀ẹ́dẹ́jú kan. bẹ́ẹ̀ oró ti wàhálà mi o. Ó yẹ kí ẹ lè ro títa jẹ́. ohun tẹ́ ṣe yìí kò bójúmu. Ọdún mi ó sì tún dẹ́lẹ́dà mi. ó jẹ́ gbẹ́nu rẹ̀ dájọ́ bá hùn Bíbẹ̀ ẹ̀kọ́ tó bá jẹnu òbí mi. màá rọ̀jò ìyàlé ẹ lórí Tó o bá ṣèwé àgbẹ̀jẹ̀ mọ́wọ́. ìwọ ń sọ pé nìkan dájú Ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ tọ́ sí ẹlẹ́nu. ṣebí wọ́n ń là lé mi lọ́wọ́ ni Wọ́lá ni wọ́n máa ṣe ohun tí mo fẹ́. èmi ni ń tètè kíyèsí ẹ̀ Lásìkò tí mo ti fẹ́ máa lọ́kọ. lọ́tí ní pé ó jọ mí lójú Máwùlẹ̀ wíjọ ilẹ̀ tí mo bá ẹ. ohun tó fẹ́ láti ní lọ́kù ṣe. Wọ́n ṣe tèmi bọ́ pẹ́ bóyá. ẹni tó ń forẹ́ mi mi ò mọ ọmọ gbẹ́gbẹ́ ẹ̀gàn tó fi wá dọ̀dẹ tó dògùn ìyá yìí pọ̀jù ọlọ́run mi dákúndàbọ̀ wá kó mi yọ. Ẹni tó ń fòrò ẹ̀mí mi ò mọ ọmọ gbẹ́gbà ẹ̀gàn tó fi wá dọdẹ tó dògùn ìyá yìí pọ̀jù ọlọ́run mi dákúndàbọ̀ wá kó mi yọ. ṣé mi wá là kankan ẹni tó máa kọ́ lọ́kàn láyé o tí fìtì iná yìí wá pọ̀ jù tí ò rádùn ilé ọkọ ṣé bẹ́ẹ̀ èèyàn làwọn tó lọ́kọ̀ tó sì ń gbádùn ilé ọkọ pápọ̀ wọn sì fẹ́ wọn sí wọn ṣùgbọ́n èmi ní tèmi ò àkìkí ṣùgbọ́n èmi ní tèmi n ò mọ bí mo gbé yanrí tí mo fi yàn dájú lọ́kọ̀ tí mo fi yàn dájú lọ́kọ̀ tó fi jẹ́rù ẹ̀ ló tọ́ sí mi. Ẹni tó ń fòrò ẹ̀mí mi ò mọ ọmọ gbẹ́gbà ẹ̀gàn tó fi wá dọdẹ tó dògùn ìyá yìí pọ̀jù ọlọ́run mi dákúndàbọ̀ wá kó mi yọ. lójúmọ́ ìjà ni ó máa ṣe mi ò mọ̀ ṣe lójú ẹ̀ rárá bí mo gbẹ́ gbá ní bẹ́ẹ̀ kọ́ bí mo gbáwọ́ bá kan náà ni ìjọ̀gbọ̀n ní bí aláfiṣe kò fẹ́ rí mímí lákìtàn gbogbo èèyàn ti wà mọ́ wa pẹ̀lú ìjà lábúlé wa. ó sú mi ẹlẹ́dàá mi ò dákúndàbọ̀ wá kó mi yọ. Ẹni tó ń fòrò ẹ̀mí mi ò mọ ọmọ gbẹ́gbà ẹ̀gàn tó fi wá dọdẹ tó dògùn ìyá yìí pọ̀jù ọlọ́run mi dákúndàbọ̀ wá kó mi yọ. níbi tó lè dé nísẹ̀yìn ọkọ mi ò jẹ́ onílé mọ́ èyí tó bá sì tún máa jẹ afọwọ́gun bí tó lógì ni òbèrè àlàáfíà mi òbèrè àlàáfíà mi ó ti ẹ̀rẹ̀ mi lọ́jọ́ kan ní dókítà dá mi dúró sílé ìwòsàn olóyìnbó oṣù mẹ́ta pẹ̀lú ààbọ̀ pákó ní gbòòlò níbẹ̀ fa ọkọ mi ò sí wá omi kàkà kó wá mi ó ń ṣayé. kàkà kó wá ó ṣayé ẹni ó ti yẹ ti wáyé mi nísẹ̀yìn pọ́kọ mi ò máa fẹ́ràn mi
aláìní lójú ti òun bá wẹ́ lẹ́nu ló lè fẹ́nu ẹ̀rọ gbogbo ètèkété tó ń dá ni mo mọ̀ ó jẹ́ máa ní lọ́kàn pé ó máa rí mi tán òjé tí òun lò kò ní jẹ́ mi so mọ́ tẹnu kọ́ ó ti mọ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀sì mọ̀ kí ó yá lọ́mọ bọ́ọ̀sì mọ̀ kí ó yá lọ́mọ mi ò nà gẹ̀rẹ́ rárá. ohun orí orí ohun orí ọ̀rọ̀ lẹ́nu bá rọ ẹwà dákẹ́ bó sì dákẹ́ ìwọ ló mọ̀ àgùlá àgùntẹ̀tẹ̀ ó ìyẹn ò mọ̀ mí rárá. tó bá sun kúrò jọ ilé náà ń túgbẹ̀yìn fìrìfìrí lórí ó sì máa ríran o ṣé bí ti bí lórí tọ̀hún ń bọ̀ lẹ́yìn tó bá ṣe mí ṣe ẹ́ máa fi mú ẹ dánrin ṣèbí ìwọ ò ní wọ́n kú èmi ò ní gbà ní àbọ̀ tó bá jẹ́ lótìtọ́ ló burú tẹ́fẹ̀ẹ́nú ẹ̀ wò ìgbàlómi abá ẹkùn mi ọkùnrin làdá ìwọ ọgọ́mọ pé mi ò kẹ̀rẹ̀ rárá. ohun orí orí ohun orí ọ̀rọ̀ lẹ́nu bá rọ ẹwà dákẹ́ bó sì dákẹ́ ìwọ ló mọ̀ àgùlá àgùntẹ̀tẹ̀ ó ìyẹn ò mọ̀ mí rárá. ó ti ẹ̀dùn mọ́ mi pé ìwọ gan ti sọ̀rọ̀ pálá ti ṣe rẹ̀ yóò mọ ohun tí ó ṣe wò ó wọ̀rọ̀kọ tí ó wí ni ó yá wá fi ṣàdá tó bá yá fúlàní yẹn ó ti yá màálùú mi kó lọ́mọ bí mo ṣe ń wò ẹ́ gan òrùwẹ́ mú mi jù ọ̀nà rẹ̀ ò lè wá kọjá bọ́ọ̀sì kọjá ìwọ ló mọ̀ ìyàwó ọ̀ràn onílára. ohun orí orí ohun orí ọ̀rọ̀ lẹ́nu bá rọ ẹwà dákẹ́ bó sì dákẹ́ ìwọ ló mọ̀ àgùlá àgùntẹ̀tẹ̀ ó ìyẹn ò mọ̀ mí rárá. omi tí mo ní o gbé sí balùwẹ̀ aṣọ ò gbé sí balùwẹ̀ tó bá yà wá ní mo láṣẹ jù bọ́rọ̀ ṣe ń jìyà náà rẹ o. omi tí mo ní ọgbẹ́ sí balùwẹ̀ àṣẹ ọgbẹ́ sí balùwẹ̀ tó bá yà wá ní mo láṣẹ jù bọ́rọ̀ ṣe ń dìjà náà rẹ o. ṣebí mo ti sọ fún yín tẹ́lẹ̀ kò sórí mo ti lọ sí odò tó rásìkò ọ̀gbẹ́lẹ̀ la wà yìí. ẹ jẹ́ iṣẹ́ kan máa wọ́ mi lọ. ṣebí mo ti sọ fún yín tẹ́lẹ̀ kò sómi mo ti lọ sí ọ̀dọ̀ tó rásìkò ọ̀gbẹ́lẹ̀ láwẹ̀ yìí ẹ jẹ́ iṣẹ́ kan máa wọ́ mi lọ. kátikàti èdè wo lè yí kí ni mo gbọ́ tó wí yẹ gbà mí kí ni mo gbọ́ tó wí yẹ gbà mí kò sómi àbí kí n la wò mí ó já wá dání dá padà ó já má fà wàdà ṣe yẹ̀yẹ̀ ṣé òun níwẹ̀ àbí òun ní sàlùwàlá nígbà tó ní o sómi ní tòsí ó sì ní ó wá pé ó gbọ́dọ̀ rí má sọ mí dídà bí mo ṣe dà ọ̀gbun aya láì ní tìjú tó dọ́túmọ̀ yàtọ̀ sósì o. kí ló ń wá gbé kí ilẹ̀ jùlọ tó fi ti dà bí mo ṣe dà kí ló dé tẹ́ ń pè mí lọ́ọ̀bù tí bá jẹ́ bùṣẹ́ máa fẹ́ mi níyàwó àbọ̀rọ̀ àpárá ó wà lè ẹ jẹ́ má ṣì sọ kí ẹ ṣe pẹ̀lẹ́ bá ń sunkún wa máa rí iná mo ti lọ wó mi bí ẹ ṣe pè mí gbọ́dọ̀ àti bá ṣe jìnnà tó ibẹ̀ ni mo lọ ṣùgbọ́n n ò rí mo wá ní tara wá rò kàná bó ṣe di ẹ̀ ń tẹ̀síwájú. mo yọ wí ojú mi wò bẹ́ẹ̀ ni ọ̀bùn tí mo pè é tí wọ́n bá wá níyà ọ̀bùn kò sómi nílé níyà tànà kílẹ̀ tọ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó tó lè wo mi káàkiri ọ̀rọ̀ rẹ̀ àwítọ́ olóòlòdò àtìbà ò bá lọ sódò àkàbà ibi orí owó mi lọ kò kàn mí kí rọ́ mi sálẹ̀ mi mà kí ló dé náà sọ fún mi wò jíjẹ nìkan náà ló mọ̀sà tó bá ti rọ́ mi tó fi ro àmàlà ó ti tó ẹ àbùṣebùṣe. ẹ wọ̀rọ̀ tí èmi ń pè lówe àárò tí ń wọnú ẹ̀ ọ̀rọ̀ yìí àgbọ̀rọ̀ mi ràn ọ̀rọ̀ omi ṣe wá papọ̀ mọ́ tàmàlà abẹ́ òre mọ́ ẹkú jẹ́wọ́ bí mo bá ṣẹ̀yìn ẹni tinú yín ṣe tẹ́lẹ̀ dé ṣé ń gbà tí ń romi lodò kí n wá sọ̀rọ̀ àbí domi àbí nkú pé ń lérò mi ọ̀hún tẹ́tí bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹjọ́ lọ ní sùúrù dáadáa. kí ni wúlò ẹgbẹ́ kí ló wà fún obìnrin tí a nílò dẹ̀dẹ̀ láti pọn mí lómi dọ̀rọ̀ fún àtúwítọ́ ó wà lánú gbàgbà onígbé ní sùúrù tó ìgbà òní ní sùúrù dà kọ̀rọ̀ bẹ́ẹ̀ máa kú lọ sí odò máa wẹ̀ tí wọ́n wẹ̀ níbẹ̀ aláìní kan ṣe aya lè ṣùgbọ́n ìbáwí rẹ̀ ń bẹ nílẹ̀ mo bá ẹ tọ́jú ẹ̀ síbi kan ní. kí ló dé tarakùnrin yìí sọ mí di mọ́gàn. bàbá ń ṣe mí ṣíbáṣíbò ṣé mi báṣubàṣu. tó sọ mí dẹrù ẹ̀ tó oúnjẹ nípa lójoojúmọ́. kò tiẹ̀ wá ṣàánú mo mi sọ lọ́mọ mi lára. ó ti tọ́tọ́ kan láṣẹ ọkọ ládé orí. òun ti bọ́dọ̀ wá ṣe jìnnà ọmọ kú wọ́n mi lá. nígbà tí ń ro mi níbẹ̀ mo ṣe rí wálé. láti wá ṣe ohun tá ó jẹ́
àfà tí òjà náà ń pè ní iná mọ̀ṣẹ́. Àsìkò ti tó tí wọ́n fi yé ohun tí bàbá tó fi jọmọ ẹ̀ lọ. Òní ni wọ́n fi ẹlẹ́tẹ̀kẹ̀tẹ̀ ìyàwó. Ẹran bí àfà tí ọjà náà ń pè ní iná mọ̀ṣẹ́. Àsìkò ti tó tí wọ́n fi yé ohun tí bàbá tó fi jọmọ ẹ̀ lọ. Bó ṣe ti jáde yìí má sì á tilẹ̀ lẹ̀kùn mi pa. Bó ṣe ti jáde yìí má sì á tilẹ̀kùn mi pa. Àtọ́jú kọ́kọ́rọ́ torí kó má lè wọlé. Ilé tí mo kú jogún ní lọ́wọ́ bàbá mi. Tàbútòrò ilé ẹ̀hún èmi ni mo ní. Ara tó bá ṣì wù mí mo lè fi ilé mi dá. Tó bá dé kó wá bí gbà lọ ó ti yẹ tó gẹ́. Òní ni wọ́n fi ẹlẹ́tẹ̀kẹ̀tẹ̀ ìyàwó. Ẹran bí àfà tí ọjà náà ń pè ní iná mọ̀ṣẹ́. Àsìkò ti tó tí wọ́n fi yé ohun tí bàbá tó fi jọmọ ẹ̀ lọ. Tó bá gbìyànjú láti sílẹ̀ kò ní tipá. Tó bá gbìyànjú láti sílẹ̀ kò ní tipá. N ò nígbà àwòjọ́nà tó ní bí owó. Tó bá ṣagídí má sì fún un nígbà tí. Tàbí kí n bá wí níbà wí tó máa dùn. Tí ó wọ̀ ọ́ lákìyẹmí ara ló ti tọ́. Torí kẹ̀lẹ̀mbẹ̀ tí ó jẹ́ kọ́nà fún gbàdùn rárá. A ó forí ẹ̀ sọ́rùkú ní lòwe Yorùbá o. Baálé mi ẹ kú ilé o, adé orí mi ẹ kú ilé o, ṣàlàáfíà ni mo bá lè ṣe kó sí nǹkan kan. Baálé mi ẹ kú ilé o. Adé orí mi ẹ kú ilé o. Ṣàlàáfíà ni mo bá lè ṣe kó sí nǹkan kan. Kí ló dé tí mo kí yín o? Tẹ́ ò dáhùn ẹ̀ ń ronú ni nípa bùkátà ilé ayé wa. Ẹ má ronú mọ́ Ọlọ́run wá gbé. Ẹ̀yin mo bá wí ẹ fún mi lésì. Àbí ti pípẹ́ tí mo pẹ́ ní. Ẹ jẹun wọlé náà, n ó ṣàlàyé. Ẹ gbà mí, ta ló yọ kọ́kọ́rọ́ mi? Tó wá lẹ́kùn inú ilé mi pa. Wo má yọra rẹ lẹ́nu rárá o. Má dára rẹ láàmú mọ́ o. Ẹni nílé ló yọ kọ́kọ́rọ́ o. Kọ́lá magun tẹ́tí máa gbọ́ mi. Mo fẹ́ lòlé fún ohun tó ṣe kókó. Kí ló tún dé, kí ni mo tún ṣe? Tó fi dogun àǹtí ni mọ́ta. Tó bá jẹ́ pé mo tún ṣẹ̀yìn ni. Ẹ wo tọlọ́run mọ́ mi lára. Ẹ foríjì mi, mò ń bẹ̀ yín ni. Ẹ má wo tèmi, ẹ wo tọba ọlọ́lá. Tá ò bá sọ̀rọ̀ ń ó wọlé o. Ó fọmọ odó jálẹ̀kùn yìí o. Nítorí pé mo ní ohun tí mo fẹ́ mú nínú yàrá mi. Àbírú èwo wá léyìí o. Kí la wá fàná ló farú èyí o. Jálẹ̀kùn àbí kí ló wí yẹn? Ojú ọmọkàn náà wí sùn lẹ́ni o. Wò gbìyànjú wò pitú àwọ̀ rẹ̀. Ìwọ gbìyànjú wò pitú àwọ̀ rẹ̀. Jálẹ̀kùn wò pẹ̀lú ọmọ odò rẹ̀ o. Tó bá dánwò ó sì dọ̀tán. Ẹ jẹ́ n wọlé, ẹ jẹ́ n wọlé, ẹ kúrò lọ́nà baálé mi. Ẹ jẹ́ n wọlé. Ẹ jẹ́ n wọlé o. Ẹ jẹ́ n wọlé. Fẹ́ wọlé, Ẹ kúrò lọ́nà kúrò baálé mi. wọlé Ò lè wọlé, àná ò lè wọlé. Tí n bá kúrò lọ́nà kí ló fẹ́ ṣe? Ó lè wọlé. Ó lè wọlé. Tí n bá kúrò lọ́nà kí ló fẹ́ ṣe? Èmi á wọlé, mo fẹ́ bọ̀ ọkọ̀ ó di dandan o. Èmi á wọlé.
mọ̀ nìyẹn èmi mọ̀ nìyẹn ó ń dùn yín ẹ lọ fàádùn panu. ó dá bẹ́ẹ̀ ibi tí o sọ̀rọ̀ dé yẹn àsìkò ti tó tèmi gan aṣọ tèmi fáráyé ohun èmi ṣe fún ẹ nìkan ni ìwọ ń rántí ṣé wọ́n gbàgbé ni ohun tó fojú èmi gangan rí ṣé ta abúlé la fẹ́ wí àbí ti tèkó bí tó bá gbàgbé wò èmi gan á rán ìwọ létí. nínú ilé mi ṣẹlẹ̀ wá tó sì tún dára tán pẹ̀lú ẹ̀ṣọ́ inú ẹ̀ lọ́lọ́kan òjọ̀gbọ́n aya tí mo fẹ́ sílé lọ́jọ́ ìṣòro ní ilé alágídí aya ni kì í gbọ́rọ̀ yẹn rárá ẹlẹ́ni ni mí lẹ́ni tẹ́mi àti ẹ̀jọ́ ń gbé ẹni ẹ̀mí pè lẹ́ni bí ọkàn mi ò mọ̀ pé ṣù ni ọkùnrin burú ọkùnrin ọmọ ọlọ́run mẹ́rin wọ́n rẹ́jọ àwọn ni ẹ pa ẹ má pẹ̀jọ rárá. Jerison Production.